kún wa lọ́wọ́ lórí ètò yìí látọdún tá a ti bẹ̀rẹ̀ àfowóra dátà mọ́ àwọn èèyàn kan lọ́lọ́run gbé kalẹ̀ tí wọ́n sọra wọn di tọ́lọ́run sọ wọ́n di òjò ìkẹ́ fún wa pé sheik ẹ̀ tún fowó ra dátà mọ́ látòdìdí bí ọdún méjì tẹ́lómi ó ṣẹ̀ṣẹ̀ máa dààmú ọlọ́run sì gbé yín kalẹ̀ ọlọ́run sì ń lò yín fún dáadáa ẹ sì jẹ́ kó rẹ̀yìn ọlọ́run níjó rẹ̀yìn láéláé àpadà sí ibú tẹ́ẹ̀fì ní lè ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́run má jò dé bá yín ó ti ń rí ṣe kò padà rí ṣe mọ́ ọlọ́run má jò ṣẹlẹ̀ sí yín ọlọ́run mọ iye yín tá à ní máa dákọ àti gbogbo àwọn members of SAIF Sheikh Abdulhamid Aduangba Islamic Foundation gbogbo àwọn mẹ́mbà wa lọ́kùnrin lóbìnrin tá a jọ kóra wa sórí WhatsApp platform tí ń jẹ́ SAIF ọlọ́run dákun gbígbàdúrà wa jẹ́ ó máa lékún wọ́n àwọn bàbá dàgbàjì bàbá lámúnégún bàbá dandáwì jẹ́ kí gbàdúrà máa lékún fún wa alọ́fàtà. èyí tí a wá sọ lálẹ́ yìí èébú kọ́ èsì ọ̀rọ̀ sì kọ́ èsì ọ̀rọ̀ sì tún ni tàbí ká pè ní àtúnṣe ká má pè lé sí ọ̀rọ̀ tó rẹ́ni tí kò bá mọ nǹkan wọ́n máa ń láàyè ni wọn kì í bù ẹni tí ọ̀rọ̀ ò bá yé wọ́n máa ń pè sákíyèsí tó bá wá ṣagídí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bá wí a pè é sákíyèsí ò tún ṣagídí bóyá gbà bá wí. ọmọ kan ni wọ́n ń pè lọ́ba Sólómọ́nì lórí social media ọmọ yẹn ni ó wá sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó sì sọ yìí àwọn èèyàn ní ká fèsì mo ní sírò ẹni tí yẹn máa ń fèsì fún un ẹni tí àwa máa jáde pé a fẹ́ fún lésì yóò jẹ́ pé ó mọ kéwú tàbí kéwú ń bẹ lára rẹ̀ àbí ẹ̀kọ́ ń bẹ lára rẹ̀ ẹlẹ́kọ̀ọ́ lẹ́lẹ́kọ̀ọ́ máa ń bá fa ọ̀rọ̀ ṣe kí ni ń bẹ ìmọ̀ wo ló gbé dání tí yẹn fi máa sọ pé òun fẹ́ fún lésì àyíntẹ́ sọ pé ká ṣe fún ni pé ká dá a lẹ́kọ̀ọ́ wọ́n ti ń bá mi sọ láti last year nǹkan bí ara sí i mo wá wà níbì kan lálẹ́ àná mo wá gbọ́rọ̀ kan bẹ̀ ọ̀rọ̀ yẹn gangan tí mo wá gbọ́ yẹn ló wá bí tọ́pìkì tálẹ́ yìí pé ọmọ tó pera rẹ̀ lọ́ba Sólómọ́nì ni òun ní kọ́kọ́ mọ́ ní sọ̀rọ̀ wọ́n ti pọ̀ irú rẹ̀ ti ṣe kíni o irú rẹ̀ ti ń pọ̀ ká má sì máa wò wọ́n ràn ká lọ dá wọn lẹ́kọ̀ọ́ ìlú bí tọ́pìkì alẹ́ yìí la fi pè é ní irọ́ àwọn ọba àwọn ó rí pé jámù la ṣe àwọn ọba Sólómọ́nì torí pé irú rẹ̀ ti ń ṣe kíni o irú rẹ̀ ti ń pọ̀ so kì í sòun nìkan mọ́ òun nìkan kí ó dúró sórí ìranù yẹn mọ́ wọ́n ti jọ ń pọ̀ lórí ìranù yẹn a wà á dá wọn lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí ìyẹn tí wọ́n bá lẹ́kọ̀ọ́ gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tí ó ti sọ rí tí mo gbọ́ rí ṣáájú tàná tí mo gbọ́ lẹ́nu ẹnìkan ó sọ wípé Ọlọ́run bá Màríà lò pọ̀ Ọlọ́run jìn dáadáa wá lóyún ló fi wá bí Ànábì wa Ìsá bá ń gbé bíbélì tó wà ń bẹ̀ yẹn ibi mo dáhùn náà ni kò ṣí ìwé Luke orí kìíní nínú ìwé Luke nínú New Testament bíbélì verse 35 náà ni verse 35 so mo Yorùbá kà so ó wà wá mi ka verse 35 yìí. ó ní áńgẹ́lì náà sì dáhùn ó sì wí fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò sì ṣíji bò ọ́ nítorí náà ohun mímọ́ tí a ò ti inú rẹ̀ bí
a ó ti inú rẹ bí. tí a ó ti inú rẹ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Váàsì tó kà náà rèé nínú Bíbélì. A máa ka English verse yẹn. Òun wá emphasize point language word kan bẹ̀ yẹn. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò ṣíji bò ọ́ ló bá jẹ́ ó ṣíji bò ó tíjì bò ó tí wọ́n bá wá tíjì bò yẹn ń kọ́ tán tíjì bò báyìí. Ó ṣíji bò ó ẹ̀mí pé ẹ̀mí mímọ́ yẹn wá ṣe kí ni ó wá ṣíji bò ó nígbà tó dẹ̀ ṣíji bò yẹn kí ló ṣẹlẹ̀ yẹn ó ń bá a sùn nìyẹn. Àwọn psychologist, àwọn tí wọ́n ń tọ́jú ọpọlọ àtàwọn onímọ̀-ṣègùn doctor, wọ́n ń pe àìsàn kan ní compulsive sexual behaviour ní ìdálàmú. Ó ní pọ́blẹ́mù kan ni pọ́blẹ́mù yẹn àwọn èèyàn ò fura síbẹ̀. Tóun náà bá ń gbọ́ lálẹ́ yóò mọ̀ pé òun ní nǹkan yẹn á wàá help ẹ láti rí solution. Compulsive sexual behaviour, àìsàn tí ń da ọmọkùnrin tí ń pera rẹ̀ lọ́ba Sólómó láàmú nù. Kí mo ti pè é? Kí mo ti porúkọ àìsàn yẹn? Compulsive, COMPULSIVE, compulsive sexual behaviour, CSB, àìsàn tí ń dà láàmú nù. Ṣẹ́rí kìí ṣe gbogbo èèyàn tí ń wọṣọ tí ń ṣe bí ike náà ló gbádùn. Àìsàn pamọ́ sára ẹlòmíì tó yẹ pé kọ́ńtì tí ó gbádùn, kọ́ńtì tó lálàáfíà la wà ní, ọ̀pọ̀ lẹni tí ó wà lásàílọ́m tí wọ́n máa tọ́jú. Àmọ́ nígbà tó yẹ kó orílẹ̀-èdè tá a bára wa gbogbo ẹ ti dàrú pọ̀ mọ́ra wọn, ni ẹni tí ò gbádùn náà máa jọ ẹni tí ó gbádùn. Compulsive sexual behaviour ní dàlámù. Ó bẹ̀rẹ̀ social media kìíní ẹ̀ pẹ̀lú ká máa polówó àgúnmu, ká máa sọ̀rọ̀ àgbo alẹ́, mára lé, nǹkan ọmọkùnrin dúró dáadáa ní tó fi bẹ̀rẹ̀ nù. Nígbà tó yá ló bẹ̀rẹ̀ sí ní yíwọnú ọ̀rọ̀ ẹ̀sìn. Nígbà tó wá fẹ́ tú ẹsẹ̀ Bíbélì yìí, wọ́n ní ẹ̀mí mímọ́ yóò ràgàbó, yóò ṣíji bò. Ibi tí làákàyè tiẹ̀ lọ ni pé wọ́n bára wọn sùn. Ṣé rí àwọn èèyàn kan bẹ ẹnikẹ́ni tó bá ti ní pọ́blẹ́mù tí mo dákọ̀ yìí, compulsive sexual behaviour, ẹnikẹ́ni tó bá ti ní ìṣòro tí ẹ fi máa mọ̀ pé wọ́n ní ni pé ní gbogbo ìgbà ìrònú bíbálòpọ̀, ìrònú à ń bára ẹni sùn ni ó sábà máa wá sínú làákàyè wọn. Wọ́n á lè sọ̀rọ̀ mẹ́rin ìbálòpọ̀ ó jáde ńbẹ̀. Nítorí pé gbogbo ìgbà bí ìrònú tí ń ṣẹlẹ̀ lórí bẹ́ẹ̀dì, ìrònú nǹkan bẹ́ẹ̀ ni ó sábà máa wá sí wọn nígbà àyà. So tírú ẹni bẹ́ẹ̀ bá fẹ́ túmọ̀ àyà Ọlọ́run, ibi tí òrí rẹ̀ ó máa lọ náà ni pé ibi ìbálòpọ̀. Ni ó padà wá máa yí ìṣíjìbò sí ìbálòpọ̀ nínú ọpọlọ rẹ̀. Torí pé n tóun máa ń imagine ní gbogbo ìgbà náà ní kí ni o sex. Ó ti ní problem. Ó ti ṣe kí ni? Ó ti ní problem. Compulsive sexual behaviour. Wọ́n tún ń pè ní hypersexuality disorder. Kí mo ti pè é? Hypersexuality disorder. Ọlọ́run ní jó ṣàwá o. Lára àwọn àmì tí yàn fi máa mọ ẹni tó tún ní masturbation. Yóò máa masturbate. Ẹni ó bá ti wà addicted sí masturbation, in tó pinlẹ̀ rẹ̀ náà ni hypersexuality disorder.
nínú tí ó tún fi mọ̀ cyber sex. Kí la ń pè ní cyber sex? Àwọn èèyàn kan bẹ wọ́n sì máa báyàn chat online, wọ́n sì máa sọ fún ẹni tí wọ́n bá chat pé kó kọ̀ fi ìhòòhò hàn àwọn fún ní any amount. Tani yẹn bá sì send the nude photo sí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa transfer sí ìhòòhò lásán, photo lásán yóò sì máa transfer 2 million 5 million. Òun náà kọ́ ó ní kí ni ó níṣòro ní. Compulsive sexual behavior ní ń dá láàmú. Ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ láwọn èèyàn tí wọ́n need the help. Tó àìpé ìlú tó dá ní ọ̀pọ̀lọpọ̀ ló need the help. Ráìdà kó wà ní rehab àbí welfare tí wọ́n ti máa bá rí orientation fún láti dá padà sí ìwà tọmọ ènìyàn nítorí pé ìwà tọ ẹranko ní ń bẹ ní ara ẹ̀. Ẹ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ lórí prógrámù ẹ̀ ẹ́ rí pé bíi sẹ́ẹ̀sì bíi ìbálòpọ̀ ìjọ kan ló gbé ọmọbìnrin kan wá tí yẹn ní òun ṣe tán ọkùnrin kan àtobìnrin wá jọ ń sọ̀rọ̀ lórí ṣó ẹ̀ náà ni tí obìnrin ni wọ́n sọ pé kọkùnrin ni wọ́n bá òun sẹ́ndì owó mọ́tò sí tó bá ti mọ̀ pé òun mọ̀ ṣe dáadáa. Wọ́n fẹ́ lè máa ṣó nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọbìnrin lójú prógrámù ńbẹ̀ náà. Àwùjọ wa tá a mọ̀ ní jọ̀hún àti wá sọ di àwùjọ rádaràda. Nǹkan ọmọkùnrin àti nǹkan ọmọbìnrin kò tiẹ̀ wá ní ìkankan mọ́, kò ní fálù kankan mọ́, ó ti wá di nǹkan pọ́n nǹkan tọ́rọ́ nǹkan yẹ̀yẹ́. Àwa sọ ìtìjú nù, àṣà ìtìjú tí wọ́n mọ ìran Yorùbá mọ́, àṣà ìtìjú tí wọ́n mọ ìran Adúláwọ̀ mọ́, àsọnù. Ó wá di pé ká máa sọ àti ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ àlùfàṣá, èrò á sì pìtì sí láìfù náà wọ́n sì máa wò ó. Mo wà ń bì kan lálẹ́ àná police station, a lọ bá àwọn èèyàn kan yanjú ọ̀rọ̀ kan. Níbẹ̀ mo ti wá ń rí wọ́n kẹ́tí sí kéèsì kan tí wọ́n ń kọ statement lọ́wọ́. Mo ń kẹ́tí sọ̀rọ̀ náà. Ọmọbìnrin kan làwọn kan bá sùn, wọ́n tún fídíò rẹ̀, wọ́n tún post ẹ̀. Kò sí ní má wáyé, irú rẹ̀ ò sí ní má wáyé ńgbà tá a ti sọ àwùjọ tó yẹ pé irú àwọn ọba Sólómọ́nì la kójọ sí àwùjọ. Àwọn ọba Sólómọ́nì ti gbàjọba, so irú ẹ̀ ó máa wáyé. Àwọn á bá a sùn, wọ́n bá a sùn, wọ́n tún fídíò rẹ̀, wọ́n tún post ẹ̀. Kéèsì wá dé station. Báwo ni irú ẹ̀ ò ṣe ní máa wáyé? Nígbà tí irú àwọn ọba Sólómọ́nì ti pọ̀, èèyàn tí ń sọ pé Ọlọ́run bá Màríà sùn ló fi bí Jésù. He sì ń back it up pẹ̀lú verse of the Bible. Ẹ wá ka English rẹ̀ rí. Ṣùgbọ́n ìbókà. Ire 35 and the angel banka. And the angel answered and said unto her, The Holy Ghost shall come upon thee, and the power of the highest shall overshadow thee. Therefore, and the power of the highest shall what? Overshadow. Underline. Ìtí wọ́n tún ní Yorùbá sí Oṣígìbò. Overshadow ni aláàárẹ̀ ọba Sólómọ́nì ń tú sí ọba sùn. Ilé abẹ́lé la wà yìí. Òrùlé yìí kí ló ṣe fún wa? Ó overshadow wa ni, ó cover wa. Ó ṣíjìbò wa, kò jẹ́ kí oòrùn máa ṣe kí ni o, kó pa wá sí pàánù ń bá wa sùn báhùn. Sáwà àti sílì náà ti ń bára wa sùn. Nígbà sílì yẹn overshadow wa. Ṣùgbọ́n gbogbo ẹni ó bá ti láàárẹ̀ lára, Kùránì ní fi qulubihim maradun. Fasada òmúláwò kí ni o? Maradan. Táàárẹ̀ bá ti wà lára èèyàn, kò sí irú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n lè kà létí rẹ̀. Ibi àárẹ̀ ni ó mọ̀ túmọ̀ rẹ̀ sí. Ìní fi ń pe overshadow ní pé wọ́n ẹ̀mí mímọ́ kóná fún ó kòbó ó kọ̀ lóyún ni. Ẹ̀wọ̀n nǹkan. Inú àwọn èèyàn kan sì ń dùn pé nígbà pé ọ̀pọ̀lọpọ̀ náà ní ń pa tiẹ̀ mọ́ra.
irun ta ní í ṣeun àìsàn yẹn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn millions of people ní sọ́fà níbi àárẹ̀ yẹn kí wàá ní máa ń fà á in tí máa ń fa hypersexuality disorder ìdàkọ̀ nǹkan mẹ́ta tí máa ń fà á. Alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn kẹ́míkà kan ń bẹ nínú ọpọlọ wa nínú brain wa tí kẹ́míkà yẹn bá ti pọ̀ jù yóò fà á. Kí làwọn kẹ́míkà náà? Serotonin ìmẹ̀ǹbẹ̀, serotonin, àwọn neurotransmitter, àwọn kẹ́míkà tí máa ń gbaṣẹ́ fúnra wọn nínú brain. Ìkan lára rẹ̀ serotonin kò gbọ́dọ̀ pọ̀ jù, tó bá ti pọ̀ jù wàhálà ni. Ìkejì ń bẹ norepinephrine. Norepinephrine òun náà ò gbọ́dọ̀ pọ̀ jù, tó bá ti pọ̀ jù wàhálà ni. Ìkẹta ń bẹ dopamine. Àwọn kẹ́míkà mẹ́tẹ̀ẹ̀ta yìí natural ni Ọlọ́run ní máa ń dá wọn sínú làákàyè, àmọ́ kò gbọ́dọ̀ pọ̀ jù. Tó bá ti pọ̀ jù yóò máa ṣiṣẹ́ kíṣẹ́. Dopamine, D-O-P-A-M-I-N-E. Àwọn nǹkan tí mò ń kà yìí, we call them in biochemistry or in physiology, they are termed neurotransmitters. Dopamine is one of them. Serotonin, S-E-R-O-T-O-N-I-N, serotonin. Ó gbọ́dọ̀ pọ̀ jù. Tó bá ti pọ̀ jù, ó máa ń fa hypersexuality disorder. Lára àwọn náà ni norepinephrine. Náà ni wọ́n pè ní adrenaline. Tí n bá ṣí, ó ti pẹ́ tá a ti ka àti jáde school. Ẹlẹ́ẹ̀kejì tuntun máa ń fà á, òun náà ni addiction. Tí yẹn bá ti dún ní mọ́ ìbálòpọ̀ tó ti wá addicted, a ní hypersexuality disorder. Kò ní sí irú ẹ̀ tó bá tí irú ẹ̀ bá come across irú nǹkan báwọn ní tí ó tù sínú tó ti wà addicted. Ṣé mọ̀ pé lómi ń bẹ tó yẹ pé kò lè ṣe kó má ní ìbálòpọ̀ lójúmọ́. Pé ojúmọ́ o kò ní ìbálòpọ̀. Àní wọ́n sọ̀rọ̀ obìnrin kan fún wa ń jò ní. Ojoojúmọ́ lòun àtọkọ rẹ̀ máa ń ní nǹkan pọ̀. Ṣé mọ̀ pé èèyàn kì í ṣàléébù. Tọ́kọ bá tó wá jáde lọ bí iṣẹ́, àlè ó tún wá wálé wọ́n tún ṣe. Lẹ́yìn tọkọ addiction náà. Nǹkan ti ṣe kò ná màmá, ó ti need help. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń suffer in silence. Wọ́n ní bóhùn kan sọ àárẹ̀ tí ń ṣe wọ́n káráyé lè mọ̀ ògùn tí wọ́n bá wọn lò sí. Iro Ọba Sólómó ní ìsìn nǹkan tí ń ṣe. Aráyé sì máa ń fẹ́ràn ẹni tí nǹkan ṣe, wọ́n á pélé lórí. Tàlàtà tí èèyàn tó ná bàbá ń kọjá lọ sí èrò ó pélé lórí. Ó dà tí wèrè bá wá rìn lọ, èrò ní pélé lórí tó bọ́ra ó. Wọ́n pélé lórí wèrè láráyé máa ń pé wò, òun ò ní mọ̀ pé òun ti ya wèrè báwọn. Bí nǹkan ti ṣe òun, wọ́n rẹ̀ wọ́n ní ẹwọ èrò ní láìfò òun, èrò bó ti pọ̀. Nǹkan ló ṣe ọ́. Èrò kì í pọ̀ lórí ẹni tó ná máa, nǹkan ṣe ọ́ ni. Lára nǹkan tí túmọ̀ wá fà á, epilepsy. Tó máa bá wà ní kékeré, tó bá sábà máa ń ní bí epilepsy bí gìrì tàbí èèyàn tó bá ti ní wárápárí. Àṣẹ àwọn òògùn ilẹ̀ tútù ní lílò fọ́mọ, ó gbà lákàyè o. Ọmọ ń ṣe gìrì, ẹ ti sáré gbógun ilẹ̀ tútù wá, ọmọ ń ṣe gìrì, ẹgbẹ̀lẹ́ yìí, ẹ lò fún ìtọ̀, ẹ dà sí lẹ́nu, ìgbẹ́, ẹ fi sómi fún kíní kan. Àwọn kìnìún náà tó bá ti pọ̀ jù, tọ́mọ yẹn bá padà dàgbà yóò máa affect ẹ o. Irú ẹ̀ máa ń fa irun tó ṣeun. Ẹ̀yin máa ń da ẹ máa ń fa máa affect. Hypersexuality disorder. Tí yẹn bá rí náà, yóò rí pé ẹni yìí jẹ́ni tó ti ní irú nǹkan bá ń rí. Àwọn ògùnlẹ̀ tútù, ìpọ̀jù ògùnlẹ̀ tútù ní kéèké yìí máa ń fà. Lára títún máa ń fà ní dementia. Tí yẹn bá ní dementia, àwọn medical kìnìún ni wọ́n pe kìnìún ní dementia. Ẹni ó bá ti ní náà yóò suffer irú condition tá à ń sọ yìí. Kí wá làwọn risk factor? Kí làwọn tó tún wá lè worsen situation ẹni tó bá ní irú kéèsì yìí? Kí ni tó tún lè jẹ́ kó worse? Nǹkan márùn-ún. Tẹ́ni ò bá ṣọ́ra, tó bá tún lọ jì sínú nǹkan márùn-ún tí mo fẹ́ kà yìí, kéèsì ẹ máa worse. Alákọ̀ọ́kọ́ ń bẹ, tó bá ń rí opportunity sex púpọ̀ jù,
tọ́ ààyè sẹ́ẹ̀sì bá ń sílẹ̀ fún jù kéèsì ẹ̀ máa wọ́ sí ṣẹ́ẹ̀sì mọ̀ pé ayé social media aláṣẹ kínní ọ̀rọ̀ sẹ́ẹ̀sì nǹkan ti wá rọrùn irú prógámù tí ń ṣeun náà yóò máa wọ́ sí kéèsì ẹ̀ ni tó bá lẹ́bí gidi nítorí yẹ wọ́n ṣe fún táwọn fẹ́ tọ́jú rẹ̀ ni pé kọ́kọ́ stop ẹ̀ lórí social media náà fódìdí oṣù 6 kó lọ máa gba treatment nígbà tí ó bá fi lo oṣù 6 pé tí ò ṣe prógámù ara rẹ̀ ó wálẹ̀ alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì privacy and secrecy tí yẹn bá máa ń dáwà ju gbogbo gbà tí kì í rẹ̀ ní bá sọ̀rọ̀ tàbí tí yẹn bá dinú kéèsì ẹ̀ máa wọ́ọ̀sì ẹni bá dákẹ́. ẹlẹ́ẹ̀kẹta ọtí mímu àti oògùn olóró ní lílò ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ni tí ń ṣe program orí social media tí máa ń lo oògùn olóró ó tó bọ́ bẹ́ẹ̀. ọmọ kan náà wà tán pè ní bísà yìí dìṣítù àbí nǹkan rẹ̀ kílẹ̀ máa ń pè ó kọ rẹ̀ náà eléyìí náà ẹ̀rí bí ó ti máa ń ranjú wọ́n ẹ̀ ti mọ̀ pé eléyìí ti gba nǹkan ara ó ti dà nǹkan àyà. ọtí mímu tí máa ń wọ̀ sí ẹ̀ má máa mutí mọ́ má sì máa lo oògùn olóró àwọn oògùn olóró tí wọ́n á ń lò láyé sí ti wá pọ̀ ṣíṣà mólì cocaine èyí ti di expire èwo tún ni ice tomato colorado mo fẹ́ rántí tọ́fí onítìyàn rẹ́ẹ̀fù gbogbo àwọn kinní o yóò máa wọ́ sí ẹ̀ ní o. ẹlẹ́ẹ̀kẹrin depression anxiety gbogbo àwọn nǹkan mood disorder ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní depression tẹ́ ẹ̀ rò pàǹjọ̀nú ní í ṣe bí yẹn bá ti lélẹ́yìn náà kí yóò máa wọ́ sí tàbí kí yẹn fẹ́ràn tẹ́tẹ́ ní títa ẹlòmíràn tó yẹ pé kó 2 million dání báyìí kílẹ̀ tó ṣù wà láàyò fi ta tẹ́tẹ́ tán 2 million tẹ́lòmíì rí tó fi ń ṣe nǹkan rí tẹ́lòmíì bá ń pìtàn bóun ti di olówó nú ayé ó lè ní 1 million naira lòún fi bẹ̀rẹ̀ òwò tó sì ti di bílíọ̀nì àlẹ́ ni ẹlòmíì á sì kó lọ di tẹ́tẹ́ yóò sì ná tán bẹ̀ kò tún ní jẹ ẹ kò lè jẹ nígbà káwọn kan àwọn kinní kan ló tì í débẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún tí yẹn bá ní history of physical abuse or sexual abuse ẹni tán bá ti réèpù rí bí wọ́n ti réèpù obìnrin náà ni wọ́n réèpù ọkùnrin o mo ti pàdé ọmọkùnrin kan rí tó ní kékeré ni wọ́n ti réèpù òun bẹ́ẹ̀ ni obìnrin tó réèpù àgbàlagbà lóbìnrin òun ó sì fọ́ọ̀sì ẹ̀ fi ṣe réèpù náà ni obìnrin nìkan kí wọ́n réèpù so irú eléyìí ẹni ó bá ti expose sí nǹkan bẹ́ẹ̀ nígbà kékeré rẹ̀ ó máa kéèsì ẹ̀ máa worse tó bá padà lọ nírú àwọn kéèsì báyìí compulsive sexual disorder or behaviour ọlọ́run kó làwọn ń bẹ̀ o kákèsí àwọn ọmọ wa o. lára àwọn ọ̀rọ̀ tó tún sọ ó ní ẹran jẹ ibi tí wọ́n kọ kùránì sí lára àwọn ibi tí wọ́n kọ kùránì sí bí àdìsí kan wà tó sọ pé ẹran jẹ so kùránì tá a gbé káàkiri kò sí kí ni o kò pé ṣe ń gbọ́rọ̀ ẹnìkan wá ní ó mọ nǹkan tó ń sọ mo ní kò mọ nǹkan tí ń sọ ẹ̀ẹ̀mẹ́ni tí wọ́n máa ń sọ pé ó mọ nǹkan tí ń sọ ni ẹni tó bá ní proof genuine proof fún tó ń sọ lára ìyẹn máa ń sọ kó ṣe kí ni ó mọ nǹkan tí ń sọ kì í ṣẹ́ni tí ò ní proof. He's more or less a comedian to me. ṣùgbọ́n màá mo wà níbi kan lálẹ́ àná tẹ́nìkan tó wá ń kóòtì ọ̀rọ̀ rẹ̀ bí ẹ̀ ṣèbọn sọ pé ẹran jẹ ibì kan tán kọ kùránì sí kùránì ò pé wọ́n á níbo ló ti gbọ́yùn wọ́n á lọ́ba Sólómọ́nì àwọn ọba Sólómọ́nì ti wá pọ̀ báyìí o àfi ká lọ tún àárín yẹn ṣe o eléyìí ṣe tí yẹn máa dákẹ́ mọ́ o. kùránì tí òun ń wíhùn kì í ṣe tí wọ́n kó jọ sójú ọ̀nà kan nígbà yá ànábì tá ànábì fi kú wọn kó kùránì jọ sójú kan pé kùránì o ẹgbẹ́ wa o ẹgbẹ́ bọ́ta o ṣé wọ́n wá gbé bọ́ta o pé ó wá jẹ́ odidi kan báyìí o kò sí kò exist tánàbí fi jáde láyé. We have fragments of scripts ló wà
wọ́n kọ́ kélekèle ni káàkiri kò wà lódìdí báyìí òde ni. Ẹlẹ́ẹ̀kejì wọn kọ́kọ́ kan sí pépà, kì í ṣe pé kò sí pépà nígbà ayé náà. Papyrus ti wà, aráyé ti discover pépà ti pẹ́, kódà kan tó bí Jésù láráyé ti gbọ́njú mọ̀ tí ń jẹ́ papyrus, tí wọ́n sì ti mọ ìmọ̀ tí wọ́n lè fi ṣe pépà. Ṣùgbọ́n pé nílẹ̀ Lárúbáwá, Arabian Peninsula, níbi táwọn mànábì ti gbé ohun Mẹ́kà Mẹ́dínà, àwọn ò ní pépà. Kọ̀mọ́ṣí àwọn ò tí ì lajú débi kan mọ à ń kọ nǹkan sínú pépà. Kí ni wọ́n wá fi ń kọ́? Wọ́n ń kọ́ sára eegun ràkúnmí, eegun ẹran, wọ́n kọ́ sí àwọn scapula, shoulder blade. Ṣé mọ̀ pé eegun èjìká ìmọ̀ ṣe kí ni? Ó máa ń fẹ̀, wọ́n máa fi kọ́ sí. Kì í sì ṣe eegun àmúnìdí. Eegun tí wọ́n bá kọ́ sí wọ́n kó pamọ́ ni. Wọ́n ń kọ́ míì on emergency feed. Tó bá sọ̀kalẹ̀ tí wọ́n rí eegun, wọ́n á máa wá igi dàbídùn tí wọ́n ṣe kí ni? Tí wọ́n kọ́ sí. Ànábì Muhammad fúnra ara rẹ̀ wá rè sóhun ní kọ́ òun kọ́. Ànábì ò lè kọ́ nǹkan kan. Tá ànábì fi jáde láyé, Lárúbáwá mú kọ sínú ìwé yìí, ànábì ò lè kà á, kò sì lè kọ́. Kùránì tí wọ́n ń kà fún wa ń kọ́ orí. Bí màláìkà ti ń kà á fún un, ń sínkì sínú ọpọlọ rẹ̀ ni. Cerebrum rẹ̀ ń sínkì síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Tọ́lọ́hun ò jẹ́ kó kúrò bẹ́ẹ̀ mọ́. Kò kúrò bẹ́ẹ̀ mọ́. Tó bá wá di ọdọọdún, tó bá ti dínú oṣù tó ń pè ní oṣù Ramadan, màláìkà tí máa wá bá tá ń pè ní Jibrili àwa wá. Ibi Kùránì látijọ́ tó ti ń wá òun, látijọ́ tí Jibrili yẹn ti wá bá tó ti wá ka Kùránì yẹn fún yẹn, láti ibi tó ti bẹ̀rẹ̀ sí ń kà á títí débi tó bá dé níjọ́ tó wá òun, yóò wá tún gbogbo ẹ̀ kà fún lórí ìjókòó kan. Kí ni wọ́n ń pè yẹn lọ́dà yẹn léèbó? Revision. Ó wá ṣe revision fún. A wá kà á fún láti bẹ̀rẹ̀ débi tó dé. Yóò wá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kí Ramadan yẹn tó parí. A revise ẹ̀ fún láti ibi tó ti bẹ̀rẹ̀, ìjọ tó ti bẹ̀rẹ̀ sí ń wá títí débi tó bá dé ní ọdún yẹn, yóò kà á lẹ́ẹ̀mẹ́ta ni ó wà tí ó kà á bẹ́ẹ̀ fún látòkè délẹ̀. Bí màláìkà yìí bá wá dé, àwọn ìwọ ní mẹ́rí méjì ni. Ìgbà míì tí màláìkà yìí bá dé, ànábì nìkan ni ó mẹ́rí, táwọn sàábà ò ní ṣe kíni? Tí wọ́n ní rí. Ìgbà míì sì ré, ànábì gan ò ní ṣe kíni? Kò ní rí, àmọ́ yóò máa ṣe kíni? Yóò máa gbóhùn. Ó jẹ́ ọ̀nà méjì tí màláìkà bá wá. Tí bá wá ń kà á, tànábì ń gbọ́, in tó bá ti kà, ìmùláhù ni. Inculcative method of learning. Ó ń kà á tẹ̀lé ni. Kì í ṣe pé màláìkà ó kà á tán, màláìkà ó máa lọ. Bí màláìkà bá ṣe ń kà á, ànábì máa ń ṣe kíni? Yóò máa kà á tẹ̀lé bí kíni? Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Wọ́n ṣe ń kà nù. Màláìkà ó máa kà á, òun máa kà á tẹ̀lé. Bóun ti ń kà òun ṣẹ́mu kó ti fi space ilẹ̀ fún àwọn tí ń ṣe kíni o tí wọ́n ń kọ́. Ló fi ní fàyídà Qur'anahu fàtẹ̀bí Qur'anahu tó bí àyà wọn. Ànábì fẹ́ máa kà á. Ó ní bó ṣe fẹ́ máa kà á tẹ́lẹ̀ ní wọ́n kà á báwọn. Ìdá Qur'anahu fàtẹ̀bí Qur'anahu. Ó máa kà á tẹ̀lé ni. Inculcative method. Bó ti ń kọ́ lẹ́nu. Àwọn oníwà kọ́. Ẹlòmíràn ní àwọn 10 ní yìí, wọ́n ju 10 lọ.
wọ́n tún máa fi dá wákà ọlọ́wọ́ láwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n kọ́kọ́ rán ju mẹ́wàá lọ kódà wọ́n bẹ̀rẹ̀ tó bí 40. àwọn tó kọ ní Mẹ́kà kánẹ́bì tó lọ Mẹ̀dínà ń dákọ wọn. àwọn tó kọ ńgbà tó dé Mẹ̀dínà ń dákọ wọn. ìgbà tí wọ́n tún ṣe Súlúhù Hùdèbíyà tí àwọn kèfèrí Mẹ́kà ọdún yẹn wọ́n fẹ́ lọ ṣe ájì ni wọ́n fẹ́ lọ ṣe ní Mẹ́kà láti Mẹ̀dínà. àwọn kèfèrí ò gbà wọ́n láyè kí wọ́n wọ Mẹ́kà. wọ́n ṣàmì tí ń bì kan tí wọ́n ń pè ní Hùdèbíyà wọ́n jọ kọwọ́ bọ̀wé. lẹ́yìn ìgbà yẹn àwọn kan tún padà kún àwọn tí máa ń kọ́ ìdàkọ̀ àwọn èèyàn náà. àwọn tó ń kọ́ ńgbà tí wọ́n wà Mẹ́kà tí ń kọ Kùránì ilẹ̀ tí ń bà Nábì kọ́lẹ̀ máa kọ́ máa gbọ́ kó wá káyé wọn kó sọ yìí tán bá jẹ́. ẹni àkọ́kọ́ ń bẹ Abubakar, ẹni kejì Umaru, ẹni kẹta Sayyidina Ali, ẹni kẹrin Usman bunu Affan. ó di mélòó? ó di mẹ́rin. Khalid bunu Sa'id bunu al-As, Al-Arqam bunu Abil Arqam, Abu Salama Abdullah bin Habdi al-Asad al-Maksumi, Atib bin Hamri, Jafar bin Abi Talib, Abdullah bin Abi Bakri, Az-Zubair bin al-Awam, Talhat bin Ubaydillah, Amir bin Fa'ira. àwọn 13 yìí ni iye àwọn tí ń kọ́ nígbà tí wọ́n ṣe kíni nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n wà Mọ́kà. 14 gangan ni. ẹnìkan wà tí wọ́n padà kà mọ́ wọn onírísìn yìí sì sọ. ẹni tí wọ́n padà kà mọ́ wọn yìí wọ́n ń pò ó kọ rẹ̀ ní Abdullahi ibn Sa'd ibn Abi Sar'i. òun ó máa ń chíǹjì àwọn nǹkan kan tí ń bá ń kọ tiẹ̀. ṣé ẹ sì mọ̀ pé Kùránì ò gba kí ni o? tọ́lọ̀ bá sọ pé kúlí ò bọ́lọ̀ kọ́ tí wọ́n bá ń kà tán bá ní kúlí òun náà ò bọ́lọ̀ kọ́ òun lè má kọ́. alẹ́ òun àbọ̀rọ̀ tún kọ kúlí àwùsù ló yẹ ká ti bẹ̀rẹ̀ kò yẹ ká tó máa kọ kúlí kò ní kọ́. gbogbo kúlí túmọ̀ sí pé sọ wípé wọ́n ń bá wípé kó sọ bẹ́ẹ̀ ni kò yẹ ká tún kọ́ kò ní kọ́. so ó máa ń lo discretion rẹ̀ níbi ọ̀rọ̀ Ọlọ́run. ńgbà tó yá ó padà di kèfèrí tó fi ẹ̀sìn Islam lẹ̀. inú wọn fi padà ka ó kọ rẹ̀ mọ́ àwọn tó kọ́ ní Mẹ́kà òun náà ìbá wà lára wọn. àmọ́ ó padà gbà sílámù padà amẹ̀lì fatih lọ́dún tá Nábì wá gba Mẹ́kà lọ́wọ́ àwọn kèfèrí. ọdún tá Nábì jáde láyé ó padà wọnú sílámù padà tó sì ṣe dáadáa pẹ̀lú sílámù rẹ̀ tí ó padà ṣe bí ti àkọ́kọ́ òun mọ́. ṣùgbọ́n ìwà ẹjọ́ míì tí yẹn bá ti wù lórúkọ rẹ̀ fi kó nínú líìsì ó yẹ kó wà ń bẹ̀ wọ́n padà fi sí mọ́. àwọn tó kọ́ Mẹ́kà nù. ó ara àwọn tó ń kọ́ ọ́ lẹ̀ ńgbà tá Nábì dé Mẹ̀dínà kò túmọ̀ sí pé àwọn tí Mẹ́kà wọn ò kọ́ mọ́ o. àwọn ìgbà tó ti wọ̀ Mẹ̀dínà káwọn mi ò tún kún wọn. lára àwọn Abdullah bin Rawaha ó di mélòó? Abdullah bin kini Rawaha, Khalid bin Zaid máa gbé sẹ́nu dáadáa, Abu Ayyuba al-Ansari, Zaid bin Zabit. Zaid bin Zabit yìí òun ni wọ́n padà fi ṣe head superintendent general fún gbogbo àwọn tí ń kọ Kùránì lẹ̀. máa kà á lọ o. lẹ́yìn yẹn Abdullah bin Ubayy bin Salul ó di Mu'aykab bin Abi Fatima Adawsi, Ubayy bin Kab. Ubayy bin Kab yìí ni wọ́n ń pè ní Sayyid al-Qura. Ó lóhùn pọ̀. So nínú gbogbo àwọn tó lóhùn òun náà fi jọ̀gá. Ubayy bin Kab. Nọ́mbà kí ló dé òun? Muaz bin Jabal, Abdullah bin Zaid, Uzaifa bin Yamani, Zabit bin Qais, Abdullah bin Sa'd bin Abi Sar'i, Muhammad bin Muslima,
Baridat bun Uzayb, 27, Anzala bun Rabi, 28, ó di mélòó márùn. 28, Àwọn tí Medina la kà mọ́ta àwọn 13 tí Mẹ́kà tí gbogbo ẹ̀ fi jẹ́. 28, Lẹ́yìn tí wọ́n wá lọ sáyìn Treaty of Hudaybiyah, àwọn tó padà tó wá kún wọn Khalid bun Walid, 29, Muawiya bun Abi Sufyan, 30, Yazid bun Abi Sufyan, 31, Abdullah bun Arqam, 32, Abu Sufyan, Sokru bun Arbi, 33, Sa'id bun As, 34, Jamu bun Sad, 35, Mugira bun Shaba, 36, Amr bun As, 37, Jam bun Salt bun Makrima, 38, Aban bun Sa'id bun Al-As, 39, Hussein bun Namir, 40, Uwaitab bun Abdul Uzza, 41, Al-Allaw Ad-Darami, 42, Al-Abbas bun Abdul Muttalib, 43, Shar'abil bun Hasan, 44. 44. Iye àwọn tó kọ Kùránì nù. Allahu Akbar. Wọ́n yìí ṣe mẹ́wàá. Iṣẹ́ mẹ́wàá. Iye àwọn tí wọ́n kọ Kùránì 44 ni wọ́n. Wọ́n á pín sọ́nà méjì. Àwọn kan wà, wọ́n bá díẹ̀ wọn kọ. Kálukú kọ tó bá. Ó ti yé, kálukú ṣe kí ni o? Kálukú kọ Tó bá. Kálukú kọ tó bá. Nígbà tó mú wọnú Ìsìlámù, èdè tí mo bá nínú Kùránì yóò ṣe kí ni o? Yóò kọ́ lẹ̀. Most of these people were written it for personal use. Fún lílò pé káwọn lè máa rí nǹkan kà táwọn bá dé àbí táwọn bá gbàgbé nǹkan káwọn lè lọ wo torí wọ́n ti ń kọ́ òun náà ni wọ́n ṣe kí ni wọ́n ń kàmẹ̀ tí wọ́n ń ha sórí. Wọ́n ń kàmẹ̀ àwọn tí wọn ò kọ́ náà wọ́n ṣe kí ni wọ́n ha sórí. Débi pé iye mùsùlùmí tó há Kùránì sórí káànẹ́bì tó jáde láyé wọ́n lé ní 150,000. Ṣé nọ́mbà kékeré nù? Wá ní ewúrẹ́ jẹ ewé ẹran jẹ Kùránì ò pé 150,000 more than lójú ayé ànẹ́bì àwọn tó há sórí lódìdí tí ń ṣàbọ̀ more than 150,000 people. Ẹ̀bùn kan oore kan àjùlọ kan ọlá kan tọ́lọ́run ṣe fáwa mùsùlùmí ni pé ìwé wa rọrùn fún wa láti há sórí. Ọlọ́run ò ṣe fún gbogbo ìwé mi láyé. Kò síwèé náà. Tẹ́nìkan sọ pé word for word òun lè kà á lórí kò síwèé náà lábẹ́ sánmọ̀ Kùránì nìkan ni. Word for word gbogbo ayé tí kì í ṣe language wọn wọ́n sì há sórí. Kódà àwọn kan tó wà nílé Haúsá wọ́n lè ka Kùránì látòdì wá sẹ́yìn. Bẹ́ẹ̀ ni tí wọ́n máa ka sọ wọ́n pé ẹ̀yin ó máa ka ẹ̀yin ó lè ha Kùránì sórí ẹ̀ka láti wájú láti Bákárà bí táwọn bá fẹ́ ṣe fọ́rífọ́rí ń jọ míì wọ́n á sì gbé látẹ̀yìn báyìí wọ́n lè gbé alikari àtù látẹ̀yìn wọ́n á sì kà wá sí ìbẹ̀rẹ̀ pé amiya narun awiya ọmọ àdìrọ́kà awiya fahumuhu mawazinuhu kafati man fa aman rọ lórí ni o lórí láì ní wo kankan. Backward recitation wọ́n kúnlẹ̀ Haúsá wọ́n kàn fi ń proof náà nípa àwọn gbárí gan. Ẹ sọ ìwé náà láyé tíyẹn lè há sórí word for word verbatim word for word. Wọ́n sì máa ẹ̀bùn tó lọ́wọ́ ní inna nazzalna al-Qur'ana wa inna lahu kíni o lahafizun. Ọlọ́run ní àwa la sọ Kùránì kalẹ̀ a tún protect yẹn ó rò pé protect yẹn ni pé ọwọ́kọ́wọ́ ò lè wọnú Kùránì yìí ní gbogbo mùsùlùmí ni ó máa rọrùn fún tán bá fẹ́ há Kùránì sórí. A ní wọ́n á lọ sójú ogun kan gbogbo àwọn tó há Kùránì yẹn sórí wọ́n kọ̀ kú ni. Mo ní kò mọ̀ tí ń wí kò mọ̀ tí ń sọ. Ó ti gbà yóò ní. Ogun tí ń wíhun ogun Yàmọ́mọ̀ ni. Nígbà tá Ànábì kú wọ́n fi Abubakar rólé kó máa ṣe president gbogbo mùsùlùmí ayé. Làwọn kan wá dìde wípé tó àwọn máa kírun òpó mélòó ló kó Islam
márùn nínú òpó márùn mẹ́rin làwọn fọwọ́ sí, àwọn ò fọwọ́ sẹ́yẹ kan mọ́. Àwọn máa kírun, àwọn máa gbààwẹ̀, àwọn ti mọ Ọlọ́run lọ́kan, àwọn máa lọ ájì. Ṣẹ́rí sàkáhùn àwọn ọ̀yọ́ sàkámọ́ múgùn ni. Àwọn ò lè máa kó ìṣákọ́lẹ̀ ìdá mẹ́wàá kan ìdá ogójì kan lọ́ọ̀bì kankan mọ́. Ìyí tí wọ́n wá ṣeun ṣe mọ̀ pé òpó kan nínú ìsìláàmù ni wọ́n di kèfèrí. Àwọn yẹn ní Sayyidina Abubakar wá sọ wípé òun ò lè gbà ìmọ̀ kí wọ́n wọnú ìsìláàmù lódidi tàbí ká gbé ìdájọ́ kèfèrí lé wọn ní lórí ká mọ̀ pé kèfèrí ni wọ́n. Àwọn sàhábà tó kù yarí wọn àgírí pẹ̀lú Abubakar. Abubakar ní bó bá kú òun nìkan òun lójú ogun yẹn. Ìyẹn tó sì mú Abubakar fẹ́ lọ bá wọn jagun ni pé tó bá ṣí wọn lẹ̀ àwọn míì náà ó ṣe kíni àwọn míì náà jọyìn wọ́n tẹ̀lé wọn lẹ́yìn ẹlòmíì náà tún padà dìde pé òpó ìsìlámù táwọn ò tiẹ̀ ń ṣe èdè wọn méjì lọ́mọ. Tí olórí bá ti wà tí ò bá ti ní strong hand iron hand tó fi lè mú àwọn èèyàn oríṣiríṣi yọ̀bọ̀kẹ́ ni ó máa ṣẹlẹ̀ lábẹ́ kó má bàa rí bẹ́ẹ̀. Abubakar wá dìde ogun nígbà tí wọ́n wá lọ jagun yìí wọ́n pè ní Gasuwatu Yamama. Ibẹ̀ yẹn ni ojú ogun yẹn ni wọ́n ti pa 70,000 nínú àwọn tí wọ́n há Kùránì sórí. Ìlú wa sọ yá gbogbo wọn ti kọ́kọ́ pa wọ́n lọ ní. Ṣùgbọ́n àgbà tí wọ́n wá dé látọjú ogun yìí ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ wo náà ló ṣẹlẹ̀ ní pé àwọn sàhábà wá advice Abubakar pé tó àti jagun àti wíìnì. Ìtò wa kù báyìí ni pé Kùránì náà nìwé ẹ̀sìn wa kò dá bó ṣe wà ní kélé ẹ jẹ́ ká kó jọ kó wà ní ojú kan. Abubakar tó yarí pé ìtànàbí ò ṣe lòun wá ṣe rárá o kò ní tó ojú òun ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n gbà tí ìtẹpẹlẹ mọ́ pọ̀ ó agree ó sì set up committee àwọn tí wọ́n ń kọ́ láyé ànábì tànábì yàn tí wọ́n sì ra Kùránì sórí ó pè kó ìyẹn committee láàrin wọn ó fi Ṣédù ọmọ Sábìtì ó fi ṣe olórí ó ní kí wọ́n lọ ṣe kí ni o wọ́n lọ compile ẹ̀. Wọ́n wá ṣe compilation wọ́n ṣe gbogbo iṣẹ́ yẹn. Nígbà wọ́n ṣe wọ́n wá ní kí gbogbo mùsùlùmí máa wá síbẹ̀ kí wọ́n máa kà á sí wọn lé kí kálukú máa confirm pé tí wọ́n kọ yẹn o ní tóun náà á sórí kò yàtọ̀ sí tí wọ́n kọ kalẹ̀. Ẹnìkan wá dé nígbà tí wọ́n kà sí létí tán ó ní ó kù àyà kan tàbí méjì ó lóun ò gbọ́ nínú tí wọ́n kà yẹn. Wọ́n láyàwó ni ó ní làkọ́díjà akum rasulun min anfusikum azizun alayhi ma annitum harisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Wọ́n wá kọ́ sí bí tí kan náà lọ́pọ̀lọpọ̀ ní iye wọn rà bẹ́ẹ̀ ni òdúró ni àgbọ̀ ọjọ́ tànàbí ń ṣe kí ni o ṣe ń kà wọ́n sì kọ́ bẹ́ẹ̀. Níjọ́ tá a wí yìí àwọn sàábé ànábì tí ń bẹ láyé wọ́n lé 200,000 nù tí wọ́n jẹ́ sàhábà wọ́n lé 200,000 nù. Ìwọ wá ní ẹran jẹ àní kò mọ tí ń ṣe kí ni o kò mọ tí ń wí. Náà wọ́n tún wá ló sọ wípé kò sí wákàtí márùn-ún kò síbi tí wọ́n ti ní ká máa kí wákàtí márùn-ún nínú Kùránì. Afákan tẹ̀tí fún lésì eléyìn tó sì yanjú dáadáa tí yóò gbọ́dọ̀ ṣàbòsí. Nǹkan rántí Ṣádà Mas'ud ni ìrántí ó gbìyànjú pọ̀ tó yàn nànà ẹ̀. So ìyẹn ó wà sọ pé nínú Kùránì kò sí wákàtí márùn-ún bẹ̀ níbo ló ti wo Kùránì ọ̀hún dé.
Hafizu ala salawati ńkọ́ banka Suratul Baqara 238. billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Hafizu ala salawati wa salati liwusta wa qumu lillahi qanitin. Nínú àyà yìí Quran chapter 2 verse 238. Hafizu ẹ máa kíyèsí ẹ mójútó ala salawat. Salawat. Mo fẹ́ wo ìkan náà èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú. Salawat tó gbọ́ yẹn ṣé singular ni àbí plural? Sọ̀rọ̀ sókè. Plural. Àwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú nù. Ọmọ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwú gan mọ̀ pé salawat is what? Plural. Tí nǹkan ò bá jẹ́ plural á jẹ́ kí ni? Singular. Kí ni singular? Ẹyọ kan. Plural ńkọ́? Nǹkan tó ṣe kí ni? A gbọ́dọ̀ fọ́ sí wẹ́wẹ́ káwọn tá ń bá wí Ọba Sólómó ò ṣe kí ni? Kò lè tá bá fọ́ sí wẹ́wẹ́ kò lè yé. Singular and plural. Salawat Olúwa ní ẹ ń bójútó àwọn ìrun àwọn ó sì ní òsì wákàtí 5 nínú Kùránì. Wọ́n lo plural fi nǹkan ó tún ní òsì ń bẹ. 5 àti plural só yàtọ̀ síra wọn ni. Nǹkan 5. Wọ́n ní was-salatil wusta àti ìrun àárín. Tí wọ́n bá sọ pé nǹkan wà láàárín ó túmọ̀ sí pé total. Ṣé even ni total ó jẹ́ ni àbí odd? Ṣé even number ní gbogbo nǹkan yẹn máa jẹ́ ni àbí odd number tí kan bá ti wà láàárín? Ẹ̀yin ó bá mọ̀ kó fèsì ẹ máa type ẹ̀. Tí wọ́n bá ti dárúkọ pé tààrin so nǹkan yẹn ní ó ní ìtó wà láàárín. Ó dà gbogbo ẹ̀ lákàpọ̀ odd number ló máa jẹ́ ni even number ló máa jẹ́ ni èwo nínú méjèèjì ẹni ó bá mọ̀ kó type ẹ̀. Even number ni yóò jẹ́ ni àbí odd number? Èwo ló máa jẹ́ nínú méjèèjì? Gbogbo onílàákàyè tó bá mọ̀ túmọ̀ odd àti even ó kọ́mẹ́ǹtì. Wọ́n dárúkọ pé tààrin. Tí nǹkan bá wà tó bá ní tààrin, òǹkà akọ ní gbogbo ẹ̀ jẹ́ ni àbí òǹkà abo, odd number ní gbogbo ẹ̀ máa jẹ́ ni àbí even number. Ní tí ó dàrú rárá ni, nawọ́ rẹ sókè, ọwọ́ rẹ rèé. Kí là ń pè ká yìí? Ìka. Ó túmọ̀ sí pé gbogbo ìka wa tá a ní ṣé even number ló jẹ́ ni àbí odd number? Ṣé nǹkan Ọba Sólómó ló mọ̀ tí ń jẹ́ odd kò sì lè mọ̀ tí ń jẹ́ even kò lè mọ̀. Ṣé àdánwò ni kíyàn má lẹ́kọ̀ọ́? Ẹ̀tọ́ mọ̀ yín ẹ ṣe kí ni? Ẹ̀tọ́ wọn ẹ jẹ́ kán ní education tó péye torí ọjọ́ iwájú. Torí ọjọ́ iwájú ẹ mọ̀ ntọ́jọ́ iwájú fẹ́ dà ẹ mọ̀ ntọ́jọ́ iwájú fẹ́ bí ẹ jẹ́ káwọn ọmọ ní education tó péye. A lè wà enlightened kò kàn ní máa sọ jákèsì lórí social media. Lákàyè máa fẹ̀ ní tó bá fẹ́ sọ ajẹ́ tó ní proof tó máa back ẹ̀ with logical reasoning. Tí nǹkan bá ti ní àárín odd number ló jẹ́. Odd number ló jẹ́ kí ni? Odd number ló jẹ́. Ti láàrin. Ìrun tán ní ká máa kí mélòó ni? 5. Wọ́n dẹ̀ dárúkọ tààrin. Ó dẹ̀ tó ní kò sínú Quran. Wọ́n dárúkọ tààrin. Ó mọ̀ pé méjì gbà ní ẹ̀yìn, méjì gbà níwájú ó di 5 nù. Tí ò bá jẹ́ mẹ́ta, á dẹ̀ jẹ́ mélòó? Á jẹ́ 5, á dẹ̀ ń kí 5, ó dẹ̀ tún ní òsì ń bẹ̀. Ṣé o fẹ́ bá a fi kún ni? Àbí fẹ́ bá a dínkù? Sọ yìí tó fẹ́ ṣe ń bẹ̀. Ṣé o fẹ́ bá a fi kún ni àbí kò tó? Pé o fẹ́ bá a fi kún àbóyó ti pọ̀jù kó bá a dínkù. Odd number start from kí ni? 1. Wọ́n dẹ̀ ní tààrin, wọ́n dẹ̀ ti lo plural àti mọ̀ pé kò lè jẹ́ 1 nù. Tí ó bá dẹ̀ jẹ́ 3 á jẹ́ kí ni? A dẹ̀ ń kí 5, ó dẹ̀ tún ní òsì ń bẹ̀. Kí ló ṣe bọ́ yìí náà? Wa qumu lillahi qanitin ẹnàró fọ́ba tó ní lólùbẹ̀rù Ọlọ́run. Wọ́n sọ yẹn.
nígbà tó ń tún dénú Suratul Isra'i verse 78 ó ní hakimi salata báńkà àyà ni. akimi salata liduluki shamsi ila gasaki leili wa qur'ana al-fajri inna qur'ana al-fajri kana mashhuda. Ọlọ́run ní ẹgbẹ́ òun dúró lí sórí láàmù yẹn yóò dá láàmù òun ò lè rí tú. Liduluki shamusi ila gasaki leili. Àwọn hurufu lè járì wọ́n máa ń gbaṣẹ́ fúnra wọn. Wọ́n lè lo ìlà ó sì máa túmọ̀ fi ìlà lẹ́bẹ̀ẹ́tì fi lẹ́bẹ̀ẹ́tì. Hurufu lè járì ni àwọn ló láṣà yẹn. Liduluki shamusi láàmù yẹn arifu lè járì lòun náà. Arifu lè kíni o lè járì lòun náà. So ó wà ń bẹ̀ yẹn ó wà ń bẹ̀ nípò sọ̀rìfíyà min wípé ẹ máa kí irun min dùlú kíni o ṣámúsì láti ìgbà tí òye oòrùn bá ti ń ṣe kíni tó bá ti ń bọ̀ wá ìlà gásàkì ẹ kí ẹ máa kí bá ti ẹ máa kí ẹ kí títí wọnú òkùnkùn òru alẹ́ nù. Ó wà ní wa Qur'ana al-fajiri. Ẹ má wàá gbàgbé tàárọ̀ ni ṣe rí tàárọ̀ yẹn o kàánà àwọn màláìkà kan máa ń wà ń bẹ̀ nígbà tẹ́ ẹ bá ń ṣe ẹ mójútó dáadáa ni wọ́n ń wí fún yín o. Ó sì ní òsì ń bẹ̀. Àyà mi tó wà ń bò mí tóun tún sọ tọ́ra fáyì tóun tún mú wá ní tọ́ra fáyì ìyẹn náà tún wà ń bẹ̀. Tí yẹn bá fẹ́ sọ kó ní púrúfù tó jẹ́ níhùn lé lórí kíkọ́ sí pé kó bọ́ sórí social media kó máa wí kàntànkàntàn. Kó máa wí kàntànkàntàn. A fẹ́ ṣe prógrámù Ramadan wa. Ramadan tí ń bọ̀. A dẹ̀ fẹ́ ṣe prógrámù Ramadan wa lórí tẹlifíṣàn. Àwọn TV station àti ń wo price àwọn TV station yẹn síra wọn. A fẹ́ kó jẹ́ tó máa wà lórí satellite TV. Tó máa jẹ́ pé àwọn tí wọ́n sí Nàìjíríà gan lè láǹfààní àti máa gbogbo nǹkan tí nǹkan yẹn fẹ́ ná wa about 700,000 ló fẹ́ ná wa. A pè ẹ̀yin olólùfẹ́ wa pé kẹ́ dá síṣẹ́ Ọlọ́run. Èèyàn méjì ti fún wa lówó àti rí èèyàn méjì tó fún wa nínú owó náà 20,000 iye tá a sì rí nìyẹn. Àwa ń rọ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé TV program tá a fẹ́ ṣe ní Ramadan yìí agbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ sí ń búkú ẹ̀ báyìí. So kí kálukú ká kún sí Ọlọ́run yìí lọ́wọ́. Iye tí kálukú bá lágbára ká fi dá sí tọlọ́run. Kò sí iye tó kéré níbi tọlọ́run. Kò sí iye tó pọ̀ jù. Gbogbo ń tá a wí náà nísìn ìwọ nìkan lè gbé tó o sì mọ̀ pọ́lọ́run bùn ẹ́. Ìyá Sheikh èló lẹ pé gbogbo owó yẹn ẹ bá mi send account number kò sì ṣe síbẹ̀. Àwọn Abubakar Umaru Usmanu tá à ń wí wọn ó ní bí wọ́n ti kó gbogbo dúkìá wọn síwájú ànábì táwọn fi ń kúnṣẹ́ ànábì lọ́wọ́ ní wọ́n fi rálì jánà. Àwọn ìpín lọ́fẹ̀ẹ́ o ìyẹn ó ṣiṣẹ́ díbẹ̀ ni ń táwa ní làwa ń ṣe kí ni làwa ń ná yìí ká ṣe research ntọ́lọ́ ń bùn àwa nù ntọ́lọ́ wa bùn wọn náà tó sì mọ̀ pé Ọlọ́run bùn mi kí ni lóòótọ́ ìwọ náà fi support iṣẹ́ wa yìí support iṣẹ́ Ọlọ́run wàmọ́ tó kọ́ dìmúlé àǹfùsìkún tẹ́jì dùn inda Allahi wa khira nítorí bá náà yẹn síbi tọ́lọ́run yẹn ló máa dé bá yẹn ló máa dé bá o. A fẹ́ ṣe kó ṣe dáadáa ẹkùn wa lọ́wọ́ lórí ẹ̀ a sì tún máa ṣe give away nu Ramadan tá a máa bùn àwọn èèyàn lẹ́bùn tí wọ́n máa jẹ ẹ̀bùn lórí prógrámù ti Facebook nìyẹn. Ìyẹn náà ní di sponsorship ti TV yẹn náà ó ní di sponsorship lọ́kùnrin lóbìnrin wa. Ẹ̀bùn wa ní inú tọ́lọ́run bá bùn yín tá a bá ní káwọn èèyàn dá sí tọ́lọ́run. Àwọn ọkùnrin la sábà máa ń rí tán máa ń donate owó fún wa lórí àwọn prógrámù wa. Kí ló dé ẹ̀yin obìnrin ń kọ́ múlẹ̀ wà ẹ̀yin ní kẹ́ ẹ gbáwájú lọ́tẹ̀ yìí o. Ọlọ́run ó kún wa lọ́wọ́ o. Ọlọ́run kó kún wa lọ́wọ́. Àánú Olúwa mi ò pín síbi kan o. Ẹni ò bá wo Olúwa mi ló ń fún. Ọlọ́run kó wọlá bàbá lágbàjì kó pín kan wá kó ṣe wá lóore. Àánú Olúwa mi ò pín síbi kan. Ẹ tẹ́wọ́ àdúrà. Ẹni tó bá wo Olúwa mi ló ń fún.
kó ọ̀la bàbá lágbájì kó pín kan wá kó ṣe wá lóore. Nàkàsímì àánú Olúwa mi òpin síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Àánú Olúwa mi òpin síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Àánú Olúwa mi kò pín síbi kan o ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni ó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Gbogbo apáta àánú Olúwa wa kò pín síbi kan ẹni ó bá Olúwa wa ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan wá kó ṣe wá lóore. Àmín. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe wá lóore. Àánú Olúwa wa kò pín síbi kan ẹni ó bá Olúwa wa ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan wá kó ṣe wá lóore. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan wá kó ṣe wá lóore. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni ó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Àánú Olúwa mi ò pín síbi kan ẹni tó bá Olúwa mi ló ń fún ọlọ́run kó ọ̀la bàbá lágbájì kó pín kan mi kó ṣe mí lóore. Gbogbo àwa tí a bá fẹ́ ra CD geomancy iyẹ̀pẹ̀ títẹ̀ àwa ti Ìbàdàn a ti lè ríra ní Ògùnpa ká lọ sí ọ̀dọ̀ bàbá Líadí ní Ògùnpa ká lọ béèrè CD yẹn níbẹ̀ tàbí kẹ́ pé fóònù nọ́mbà wọn sórí 080 65 34 86 77 ẹ pè wọ́n sórí nọ́mbà yẹn tàbí kẹ́ lọ Ògùnpa àwọn ti Ìbàdàn CD wa ti wà ń Ìbàdàn ẹ lè ríra ń bẹ̀ nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 080 65 34 86 86 77 bó ti jẹ́ nìyẹn ó tún di ìjọ́ mẹ́jọ inshallah subhana rabbika.